nígbà tí Yorùbá bẹ̀rẹ̀ ìjàngbara wọn tó ń sọ pé wọ́n fẹ́ ilẹ̀ wọn tó ń fẹ́ gba ilẹ̀ wọn ibi tẹ́ ti lòdè ó ti tó àwọn fẹ́ gba ilẹ̀ àwọn ṣàgídí wípé kò ṣe ń gbà politician wọ láàrin yín politician dàárín ó dàrú. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro. bàbá confam ti dé o ẹ jẹ́ ká gbọ́ orin yìí ná. ọkọ̀ oṣù yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí àwọn òkúta. ọkọ̀ oṣù yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí àwọn òkèèrè. ẹ̀yin àṣebàjẹ́ o ẹ ò rí bí. kí ló ṣẹlẹ̀ ẹ pílẹ̀ tán náà. ẹ̀yin ọ̀dàlúrú ẹ ò lè sápamọ́ ẹ̀yin ọba yẹn jáwọ́ àsìkò ẹ̀san tó. bàbá confam international ọkọ̀ yìí ti dé. bàbá confam international ọkọ̀ yìí ti dé. ẹ̀yin àṣebàjẹ́ ẹ ò rí bí sásì. ẹ̀yin ọ̀dàlúrú alẹ́ ò lè sápamọ́ ẹ̀yin ọba yẹn jáwọ́ àsìkò ẹ̀san tó. bàbá confam international ọkọ̀ yìí ti dé. bàbá confam international ọkọ̀ yìí ti dé. ọkọ̀ oṣù yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí lọ́wọ́ òkè. ẹni kò mọ̀ ẹni kò mọ̀ alẹ́bọ̀ lẹ́yìn ó lára àwọn ajíjagunlá bíbẹ́ nílé òde tọgbọ́tọgbọ́ ẹ̀yin àṣebàjẹ́ o ẹ ò rí bí sáàsì alẹ́ yìí ọ̀dà lórí o ẹ ò lè sá pamọ́ ẹ̀yin ọba yẹn jẹ́ o àsìkò ẹ̀san tó. bàbá confam international ọkọ̀ yìí ti dé. bàbá confam international ọkọ̀ yìí ti dé. ọkọ̀ oṣù yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí lọ o. ọkọ̀ oṣù yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí lọ o kedere. ó ga Victor kí n tó tẹ̀síwájú kí n kọ́kọ́ kí iná ó lápálá tó sá wọlé Victor ó sápálá tó wọlé síbẹ̀ mi ò dẹ̀ rí ẹ kí n máa kì í nítorí pé èèyàn tèmi nìyẹn èèyàn mi ní mo gbọ́dọ̀ kì í ná màá kí n wípé ẹ kú bó ṣe ọjọ́ ti rí lónìí o. ẹ̀dẹ̀kú àkókò yìí kẹ́dẹ̀kú gbà yìí kẹ́dẹ̀kú ètò lánàá àbíjẹta ẹ̀kú ètò olúwa á ṣe kí ni á fi iṣẹ́ yàn ọ́ àmọ́ tó bá wà ń bí lórí ètò yìí o mò ń bẹ̀ ni ẹ bá mi ṣe ètò yìí kó gbáski ẹ ṣe ẹ fún mi ẹ jọ̀ọ́ Victor ọlọ́run á dẹ̀ ràn lọ́wọ́ iṣẹ́ yìí ẹ ṣe gbadeye gbade ògo onírè àkóbánú ẹ oníyangi má bà tèmi jẹ́ èpò mọ̀rù oníyangi ò ní bà tiẹ̀ jẹ́ o mọ̀dẹ̀tú kí gbogbo àwọn ènìyàn mi káàkiri àgbáyé YouTuber mo kí yín wípé ẹ kúṣẹ́ ẹ̀rẹ̀kú bó ṣe àkókò yìí rí ẹ̀rẹ̀kú bó ṣe gbà yìí rí Victor á dá fún ẹ mo ti sọ fún yín pé ó máa dá fún ẹ ṣáà ni ẹ ní kú lọ́mọdé o ẹ ní sìnkú ọmọ lójijì bẹ́ẹ̀ ni ò dẹ̀ ní sìnkú aya lójijì ẹ dàgbà ẹ darúgbó iṣẹ́ tó máa fà kó bá kò ní n ò ní gbé dọ̀dọ̀ yín o n ò ní gbé dọ̀dọ̀ yín èmi mo sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bàbá confam tí gbogbo ayé mọ̀ wípé bàbá confam international ọkọ̀ oṣó ó ti dé ọkọ̀ àjẹ́ ti dé
ọkọ Emèrè ìgbẹ́ ò léegun ẹni bá tẹ̀ ló máa ń tiro ṣé ní bó ṣe ń wá bọ̀dá mi ẹ máa bá mi share ẹ̀. Mi ò ní pẹ́ lórí ètò yìí n tó mú mi tí mi ò ní pẹ́ lórí ètò yìí ni wípé kí ni n tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lákòókò yìí pàápàá ní báǹkì kí ló ń ṣẹlẹ̀ tẹ̀dẹ̀ ń yọ àdá tira yín tẹ̀ ń yọgi tira yín tẹ̀dẹ̀ ń rura yín mo sọ fún yín ẹ kí tètè gbọ́ ọ̀rọ̀ ni ẹ kí tètè gbọ́ ọ̀rọ̀ ṣé o mọ̀ wípé ẹni tó dẹ̀ jẹ́ wípé wọn ò nífẹ̀ẹ́ ní àwùjọ ìyá mi tó dájú ní Kálì ẹ bá mi share ẹ̀ ṣùgbọ́n ọkàn yẹn balẹ̀ àǹtí mi ẹ bá mi share ẹ̀. Mo sọ fún yín ní ọjọ́ kìíní àná wípé ohun tí ẹ dáwọ́lé lórí ní Nàìjíríà ẹ ti mọ̀ àmọ́ àkókò ti tó tí ẹ fẹ́ mọ̀ ní kankan. Ṣé o mọ̀ wípé ẹni tí ò bá ní owó tí owó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ bí irúbi àwọn Tinubu ohun kankan Ọbásanjọ́ nkankan ṣé o rò pé ó máa lọ tò sí báǹkì ni wọn ò ní lọ tò sí báǹkì kí ló fẹ́ lọ tò sí báǹkì fún á dá fún àǹtí mi ọkàn á balẹ̀ inú ẹ̀ á dùn ayọ̀ á kún ẹ máa bá mi share ètò yìí nítorí pé mi ò ní pẹ́ rárá mo kàn máa ṣe ṣókí kí n máa lọ ni mo fẹ́ ṣe ṣókí kí n máa lọ mo sọ̀rọ̀ kan fún yín ní ọjọ́ kìíní àná wípé Yorùbá ẹ kì í tètè gbọ́ ọ̀rọ̀ tó ń bá yín sọ̀rọ̀ mo kàn fẹ́ wá láti fún yín ní awareness ni wọ́n change owó mọ́ yín lọ́wọ́ ẹ̀rí bó ṣe ń ṣe ni now tí olówó ló máa lọ sí báǹkì ẹ máa gbọ́ mi dáadáa o ṣé olówó ló máa lọ sí báǹkì tó máa sọ wípé bóyá kò ń fẹ́ gbowó kò ní lọ sí báǹkì bank manager ló máa deliver ẹ̀ ṣé ní gbogbo owó àlùkù tó ní ilé tó sọ pé òun ò fẹ́ wọ́n ti return gbogbo ẹ̀ wọ́n ti return ẹ̀ in so owó tuntun tó ń gé nígbà tó lè jẹ́ pé ó ti kó fún wọn tán ní táìmù kan fún yín lówó báwo ló ṣe máa fún yín ẹ̀ẹ̀kan tò sí báǹkì ń ṣe bóyá ATM àbí kìíní kan lẹ̀ ń ṣe ń fi bí para yín olówó ní ìhun sọ̀rọ̀ tálíkà ní ìhun ní àdíà kí ni àdíà tálíkà ní bàbá Tinubu tó sọ ni ẹgbọ́n ọ̀rọ̀ tó sọ ni ó ní ẹ̀ẹ̀kan change owó mọ́ wa lọ́wọ́ bó ṣe change owó yẹn ìyẹn ò kọ̀ wípé ká máa wọlé à wọlé wọ́n máa dìbò fún wa a máa wọlé wọ́n máa dìbò fún wa àwa máa wọlé yes ó ti sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sunkún ní báǹkì tó lè jẹ́ pé owó tó lè jẹ́ pé ìwọ ló jìyà ẹ̀ màá sọ fún yín lónìí tí n bá dẹ̀ sọ fún yín lónìí màá bá ẹ mọ́ inú kúrò kẹ́ máa bá wọn yí ní Nàìjíríà àmọ́ ẹni tí Ọlọ́run ò bá ká ibi mọ́ ibi ò ní pa ní àṣẹ Ọlọ́run tó bá gbọ́ ariwo tó ń lọ ní Nàìjíríà nísìnyí báyìí ó lágbára jù tó gbọ́ àwọn mẹ̀kúnnù míì pàápàá báyìí ó bọ́ṣọ tó dẹ̀ jẹ́ pé ṣòkòtò àti bìrìsíà kan ló wà lára ẹ̀ mi ò fẹ́ ṣòfò yín nítorí pé owó tó sèfù sí báǹkì ó dẹ̀ fẹ́ lọ gba owó yẹn kò ní owó yẹn gbà ẹ bá mi share ètò yìí sẹ́ ẹ bá mi share ẹ̀ kò ní owó yẹn gbà o kò ní owó yẹn gbà ó wá ń sunkún wípé ókè o òun fẹ́ close àkáǹtì òun ṣé rí ẹ̀yin ara bí yìí tẹ́jẹ́ bí Nàìjíríà nígbà wo lẹ máa gbọ́n pàápàá báyìí nígbà wo lẹ máa gbọ́n ẹ fẹ́ gbọ́n dọ́là tí àwa ń ná yìí nígbà mélòó ló ti change dọ́là pound sterling ẹ̀mẹ́lò ni ó change pound sterling euro ẹ̀mẹ́lò ni ó change euro ok ẹ jẹ́ ká tún bọ́ sí Áfíríkà CFA ńkọ́ Ghana ó ń pè ní cedi nígbà ọ̀nà change ẹ̀ ẹ̀yin ò lè ṣe nítorí pé olè nìyí olè èlòmí ìjàlè títí tó lè jẹ́ pé ó jà ní international olè ìdí ni wípé kò fẹ́ gbọ́ ohun tó bá ń sọ fún wọn kò fẹ́ gbọ́ báwo ló ń ṣe máa gbọ́ òun ló hábùn tó lè jẹ́ pé ṣé Buhari sọ fún yín kó tó change owó ni ṣé Buhari sọ fún yín
Buhari ò sọ fún yín because kò worry. Kò rán níṣẹ́. Kò rán anybody níṣẹ́. Òun ló happen tá a sọ fún yín pé okay na kẹ́ ṣe gbá kan, kẹ́ ṣe àwo kan tẹ́ dìtẹ̀ mọ́ ara yín. Ẹ máa dìtẹ̀ ìṣó, ẹ̀tẹ̀ yẹn, ọ̀tẹ̀ yẹn, ó máa tẹ̀ yín mọ́lẹ̀. Bí ẹ bá mọ̀, bàbá confirm ló sọ fún yín. Ṣé o mọ̀ pé mo dákẹ́ mi ò sọ nǹkan kan fún yín? Mo dákẹ́ mi ò dákẹ́ mi ò sọ nǹkan kan fún yín. Kì í ṣe pé mo sá fún anybody. Mi ò sá fún anybody. Mi ò dẹ̀dó fún anybody. Mi ò need apology for anybody. I'm just sit down myself. But now, ó change owó mọ́ yín lọ́wọ́. Okay. Now, nígbà tó fẹ́ change owó, ó jẹ́ kó ti fún yín. Ọmọ mi tó dá Victor ọkàn yẹn á dẹ̀ balẹ̀ o Ọlọ́run tọ́mọ sọ fún yín. Ṣé ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín? Ṣé ó ń sọ fún yín tẹ́lẹ̀ kó fẹ́ change owó ni? Wọn ò ní sọ fún yín because wọn ò kà ẹ̀kún èèyàn. Wọn ò kà ẹ̀kún àwọn èèyàn. Tó bá kà ẹ̀kún àwọn èèyàn, tó bá change at least ó jẹ́ kó fún more than 6 months. Tí ó bá fún 6 months, kó fún 5 months wípé gbogbo owó tó wà nílẹ̀ o, ẹ máa dá owó yẹn padà títí di ìgbà báyìí. Ẹni tó bá dá owó ẹ̀ padà títí ìgbà báyìí o, ó ṣeéṣe o pé wọn ò ní gbà ní báǹkì mọ́. Ngbà tó ń fún ìgbàgbà kò tó bí ọ̀sẹ̀ méjì àbí oṣù kan àbí 3 weeks. Ó ní ẹni tí ò bá mú wá, wọn ò ní gba owó yẹn lọ́wọ́ yín. Ọmọ wáyì tó ń ṣe bẹ́ẹ̀ fún yín. Nítorí pé àwọn èèyàn tó fẹ́ dìbò wọn ò ní gbà fún wọn. Ìdí ni wípé olówó ń ṣẹ̀rẹ́ olówó, olòṣì ń ṣọ̀rẹ́ olòṣì. Kò yé náà ní ìlọ̀lẹ́ tèmi, àìjẹun kun ẹ̀sùn, kò ní ṣojú ajá. Àìjẹun egun ló ń kọ Yorùbá yẹn o. Àìjẹun sun ẹkùn, kò ní ṣojú ajá. Òwú aláhùn takùn, kò sẹ́ni tó lè fi ránṣọ. Òwú aláhùn takùn, kò sẹ́ni tó lè fi ránṣọ. N ò sílé, ẹ ò rọra. N ò sílé o, ẹ ò rọra. Kí ni màmá aláṣọ òun ta tó yọ ìgbà dání? Àbí wúrẹ́ jẹ léèsì ni? Kí ni nǹkan tẹ́ ẹ gbé tẹ́ ń gbin báyìí? Now, àwọn Yorùbá, ó ṣe tí wọn, okay, now, àwọn Yíbò, wọ́n ti sọ, màá sọ fún clearly. Àwọn Yíbò ti sọ wípé ní ilẹ̀ àwọn ní Biafra kò sí ìdìbò. Wọ́n ti kó ìbọn wọlé fún ara wọn lóríṣiríṣi. DPC àbí EPC tó lọ sí àdúgbò tó gbé fúláàgì sínú mọ́tò wọn àbí kiri kan báyìí. Wọ́n ṣúùtì gbogbo wọn dànù ni. Wọ́n pa gbogbo wọn dànù. Ẹ̀ẹ́dẹ̀ tí ì rí nǹkan kan o. Yorùbá ò tí bẹ̀rẹ̀ tiwọn, tí Yorùbá bá bẹ̀rẹ̀ tiwọn báwo lẹ ti fẹ́ ṣe? Ẹ̀yin tí ẹ gbọ́n wọ̀nyí, tí Yorùbá bá bẹ̀rẹ̀ báwo lẹ ti fẹ́ ṣe? Gbogbo ẹ̀yin tó lè jẹ́ pé ṣe gbákan ṣàwò kan sìn, ẹ ti ń búra yín, ẹ ti ń bára yín jà. Nígbà wo lẹ fẹ́ ṣe é dà? Nígbà wo lẹ máa ṣe dé? Ẹ bá mi share ẹ bá mi share ẹ má jẹ́ kí wo ẹ máa tẹ love kẹ́ máa tẹ like kí àwọn rabi kó máa lọ flag ẹ because ẹ jẹ́ kí n sọ fún mi ò ní pẹ́ rárá awareness ni. Now ẹ jẹ́ kí n sọ fún yín ọgbọ́n tó lè jẹ́ gbogbo wọn dá tí àwọn olówó yẹn ń súnmọ́ gbogbo owó yẹn jáde kúrò nílùú nìyẹn. Ọgbọ́n yẹn ni mo sọ fún yẹn. Ọgbọ́n yẹn ni wọ́n fi smoke gbogbo owó wọn. Ó ń smoke kúrò ní Nàìjíríà. Ó ń smoke lọ sí Europe. Ìtọ́gbọ́dọ̀ sí America. Ìtọ́gbọ́dọ̀ Germany. Ìtọ́gbọ́dọ̀ Belgium. Ìtọ́gbọ́dọ̀ Canada. Ìtọ́gbọ́dọ̀ London. Ìtọ́gbọ́dọ̀ sí France. Gbogbo owó yẹn báyìí ó ń dà á ta káàkiri. Ìdí ni wípé bámbáw ni mo yó n ò mọ̀ pé ebi pa èèyàn kan. Àwọn mẹ̀kúnnù lẹ̀ wà ń bẹ̀ yẹn báyìí. Mo sọ fún yín sí báyìí lómi wà ní Nàìjíríà tí kò tí ì jẹ tẹ àárọ̀. Kábọ̀ sí bọ́dí pé ó máa jẹ talẹ́. Kábọ̀ sí pé ó máa jẹ tọ̀sán. Ńbò là ń lọ, ńbò là ti ń bọ̀. Ńbò là ń lọ, ńbò là ti ń bọ̀. Barrister ti fi kíní kọrin tipẹ́tipẹ́. Barrister ó ti fi kíní kọrin tipẹ́tipẹ́. Ó ní òun rí wípé Nàìjíríà pín. Ẹ̀yin pàápàá fúnra ẹ onísùúrù kẹ́ wo bó ṣe dìbò máa rí. Ẹ jọ̀ọ́ mo ń sọ fún àwọn èèyàn tó jẹ́ tèmi tó dẹ̀ jẹ́ wípé follower mi
tó dẹ̀ ń tẹ̀lé mi káàkiri tó dẹ̀ mọ̀ mi tó dẹ̀ láìkì mi tèmi náà mo láìkì wọn ẹjọ́ torí tọlọ́run ọjọ́ ìdìbò tó bá hùn yìí tó bá jáde you are your own. Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín o tí mo nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ owó náà kọ́kọ́ change sí tó ń bùn bí payín jẹ́ gbé kiri délẹ̀ díẹ̀ ṣé ní owó náà change nísìn tó mọ́ bí payín tí wọn báyìí tí change owó pàápàá báyìí tó dẹ̀ jẹ́ pé ó ti gbé bọn ó ti ju báwo ni pé bọ́ǹbù ní Biafra ó ti ju oríṣiríṣi ló ti ṣe síbẹ̀ ebi ń pa wọ́n kò sí owó kò sí nǹkan kan owó tí rẹ̀ jẹ́ pé wọ́n ló ṣe okay now àwọn èèyàn tó wà ní Nàìjíríà tó rẹ̀ jẹ́ pé account number náà máa fún yàn tó bá fún ìrìn account number tó bá send owó sí báwo ló ṣe fẹ́ gbà á ẹ bára yín sọ̀rọ̀ ẹ bára yín sọ̀rọ̀ o Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín ẹ bára yín sọ̀rọ̀ kẹ́ wo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe kẹ́dẹ̀ wo nǹkan tó fẹ́ dà lọ́la òótọ́ ni mo sọ fún yín ìdí ni wípé àwọn èèyàn tó ń ṣe kinní yìí àwọn èèyàn mo sọ̀rọ̀ kan fún yín èèyàn kan ló sẹ́ẹ̀tì ìyà yìí fún wa èèyàn kan ló sẹ́ẹ̀tì ìyà yìí fún wa o Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín tó bá wù yín kẹ́ ẹ gbọ́ tó bá wù yín kẹ́ má gbọ́ àmọ́ èèyàn kan òun ló sẹ́ẹ̀tì ìyà yìí òun ló sẹ́ẹ̀tì ẹ̀ fún yín òun ló sọ wípé ẹ máa jìyà yẹ máa di ìṣòro inú wọn dùn lórí ìyà tó lè jẹ́ pé ń jẹ yìí inú wọn dùn ẹ̀rọ pé inú wọn dùn ẹ jẹ́ ká tó gbádùn orin iná ẹjọ́. ọkọ̀ oṣó yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí ọwọ́ ká. ọkọ̀ oṣó yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí ọwọ́ kedere. ẹ̀yin àṣebàjẹ́ o ẹ ò rí bí ìsásí ẹ̀yin ọ̀dàlúrú o ẹ ò lè sápamọ́ ẹ̀yin àbáyéjọ́ àsìkò ẹ̀san tó bàbá confam international ọkọ̀ yìí ti dé bàbá confam international ọkọ̀ yìí ti dé ẹ̀yin àṣebàjẹ́ o ẹ ò rí bí ìsásí ẹ̀yin ọ̀dàlúrú o alẹ́ ò lè sápamọ́ ẹ̀yin ọ̀bàyéjọ́ àsìkò ẹ̀san tó bàbá confam international ọkọ̀ yìí ti dé bàbá confam international ọkọ̀ yìí ti dé. ọkọ̀ oṣó yẹn máa rẹ o ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí ọwọ́ òkè. ẹni kò mọ̀ o ẹni mọ̀ o. ẹ bá mi sí ẹ bá mi sí ẹ bá mi sí ẹ bá mi sí ẹ ẹ dá síta ẹ jẹ́ kó lọ gbọ́ ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ wọn. ẹ ò rí bí sásí alẹ́ yìí ọ̀dà lórí o ẹ ò lè sá pamọ́ ẹ̀yin ọ̀bàyéjẹ́ o àsìkò ẹ̀san tó bàbá confam international ọkọ̀ yìí ti dé bàbá confam international ẹ̀dá síta ẹ̀dá síta ẹ̀dá síta ẹ̀dá síta oṣù yẹn máa rí o ọkọ̀ àjẹ́ yẹn máa rí o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí ọwọ́ ká. ọkọ̀ oṣó yẹn máa rí o ọkọ̀ àjẹ́ yẹn máa rí o ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí ẹ máa rí ọwọ́ kedere. now lórí ọ̀rọ̀ tí mo sọ fún yín ẹ má gbàgbé lórí ọ̀rọ̀ tí mo sọ fún yín nítorí pé ṣé ní nígbà tí Yorùbá bẹ̀rẹ̀ ìjàngbara wọn tó ń sọ pé wọ́n fẹ́ ilẹ̀ wọn tó ń fẹ́ gba ilẹ̀ wọn ibi tẹ́ ti lòdè ó ti tó àwọn fẹ́ gba ilẹ̀ àwọn ṣàgídí wípé kò ṣe ń gbà politician wọ láàrin yín politician dàárín ó dàrú àwọn tó ṣe yẹn ti dúró tó lè sọ pé òkè báyìí ló ń fẹ́ ṣe àwọn míì sì dúró tó sọ pé báwo la ti fẹ́ ṣe gbà now àwọn míì dúró tó sọ pé òkè o
ó gbọ́dọ̀ bọ́ sí ṣáni ẹ má sá lọ ẹ má sá lọ politician ó dẹ̀yàn sílẹ̀ fún yín àwa gangan fúnra náà pàápàá mọ̀ wípé ó dẹ̀yàn sílẹ̀ fún wa wípé ókè o ẹ lọ dàárí wọn rú ó dẹ̀ tíráyì ó dẹ̀ dàrú bó ṣe ó máa ṣe ó dàrú ó pín lóríṣiríṣi ó pín bí bó ṣe ó máa ń pẹ̀rọ ní ọjà tó máa pín náà pín gbogbo ẹ̀ ní kankan adúpẹ́ fún Ọlọ́run tó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ pín ní kankan àmọ́ ṣé ní ìyà tó dẹ̀ jẹ́ pé tí ẹ bá ṣe mistake ọdún mẹ́jọ lẹ́tún máa jìyà dà mo gbọ́ ọ̀rọ̀ kan lónìí tó ń sọ pé àwọn politician tó mọ̀ pé politician ni wọ́n máa rán àwọn ọmọ kéékèèké wọ́n máa rán lọ sí gbòòrò pé kán lọ jà wọ́n máa pa wọ́n dànù àwọn ọmọ wọn kankan ò dẹ̀ síbẹ̀ gbogbo ọmọ wọn Europe ló wà gbogbo ọmọ ìtò wà ní Amẹ́ríkà ìtò wà ní Germany ìtò wà káàkiri ló wà ń bẹ ọmọ kan ò wà ní Nàìjíríà àmọ́ wọ́n rí ẹ̀yin tẹ́ jẹ́ wípé ebi ló ń pa ìtẹ́ wá ń jẹ ó ń rán yín wípé kẹ́ ẹ lọ ṣe bẹ́ẹ̀ tó bá pa yín pàpà kò kàn wọ́n o tó bá pa yín kò kàn wọ́n ọmọ wáyé tí ò fi kàn wọ́n ni wípé àwọn ọmọ wọn ò sí bẹ́ẹ̀ kí ló jẹ́ àwọn náà pàpà ò bọ́ síwájú tó sọ pé ẹ ń ṣó ẹ jẹ́ ká lọ jàjà yìí wọ́n jókòó tó ń sá pamọ́ n ò fẹ́ lọ jàjà yìí wọ́n á rán àwọn èèyàn tó dẹ̀ jẹ́ wípé bọ́yá àwọn ọmọ tó dẹ̀ jẹ́ pé kán lọ pa wọ́n dànù kán wé sí wọn dànù àwọn ọmọ tó kàwé tó dẹ̀ jẹ́ pé kò rí iṣẹ́ àwọn ọmọ tó kàwé tó dẹ̀ jẹ́ pé kò rí nǹkan kan láti ṣe tó dẹ̀ jẹ́ pé ìyà náà ń jẹ mí pàápàá báyìí ó ti di yahoo mo rí tó dẹ̀ jẹ́ pé ó mú àwọn ọmọ kan yahoo fake alert ló máa ń sẹ́ndì káàkiri fake alert ló máa ń ó bá lọ sí ṣọ́ọ̀bù kan báyà ní ẹ̀kẹ́ ẹ̀ ta nǹkan fún mi ẹ̀ lè ta nǹkan 200 ó lè ta 300 ó lè ta 500 ó máa ní òkè ó máa ní òkè fún alẹ́ àkáǹtì ó máa sẹ́ndì alert síbẹ̀ fún yín tó bá sẹ́ndì alert síbẹ̀ alert sí kò sówó ń bẹ̀ kò sí ohun kankan tó wà ń bẹ̀ wọ́n á dẹ̀ ti kó nǹkan má ti lọ brain táwọn ọ̀dà bí yẹn ń lò ó pọ̀ jù kí ló fà tó ń lo inú brain yẹn ebi ló fà á ẹ lọ sí Europe kó lọ bó ṣe àwọn ọmọ àwọn Europe bó ṣe ń tọ́jú citizen wọn ẹ lọ síbẹ̀ kẹ́lọ́ bó ṣe ń tọ́jú citizen wọn tí èèyàn kankan bá lọ síbẹ̀ tó sọ pé òun fẹ́ lọ lo any 419 àbí kó lọ lo ohun kankan àbí ike àbí anything wàláyé ó máa kú sẹ́wọ̀n wọ́n á tún deport ẹ̀ sílé ni ó ba life ọjẹ́ nìyẹn but Nàìjíríà wọ́n tún gbé laptop dání ni o wọ́n á tún gbé fóònù dání ó ké fún wa ní àkáǹtì á dà fún ẹjọ́ ẹ bá mi ṣe ẹ á dẹ̀ gbé àkáǹtì á ní òkè fún wa ní kinní àfẹ́ transfer owó síbẹ̀ fún ẹ wọ́n á transfer owó síbẹ̀ fún yín owó tó sọ pé transfer síbẹ̀ fake ni wọ́n dẹ̀ ti gbowó tí wọ́n tán ti lọ tipẹ́tipẹ́ ìwọ dẹ̀ ń detí pé òkè owó ti wà ní àkáǹtì ẹ ó mọ iye àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé ó ti gbá bẹ́ẹ̀ ibi tọ́lọ́ ti wá mú gbogbo pátápátá ni wípé owó yìí wà ní àkáǹtì tẹ́ ẹ lè gbà fúnra yín. That's your money is inside the account. And you can't collect. You know fit. You know why you can't collect? They change the money and the money where they change is not enough. Owó yẹn ò pọ̀. And àwọn olówó wọn yẹn ó ti gba gbogbo ẹ̀. Àwọn olówó yẹn ó ti gba gbogbo ẹ̀. Ẹ má rò wípé ẹ máa débẹ̀ tẹ́ máa bá kọ́bọ̀ ń bẹ̀. Ẹ ní rí nǹkan kan gbà bẹ̀ yẹn. Ẹ kò máa fi yà jẹra yín ni. Tó bá send owó pàápàá tó bá dé àkáǹtì fún ẹ wọn ò ní fún ẹ àwọn olówó need at least more than 50 million tó lè jẹ́ pé wọ́n ti kó fún wọn and owó àlùkù tó kó wá wà ń bẹ̀ tí wọn ò tí kó lọ owó mi ò dẹ̀ tí wọlé tó dẹ̀ ti bẹ̀rẹ̀ tí store owó tuntun sílé báwo ló ṣe fẹ́ mọ̀ láti gba owó tó wà ní àkáǹtì. Irú nǹkan tó wà ní Nàìjíríà yẹn ó pọ̀ bàjẹ́. Irú jíjẹ àti mímu tó wà ní Yorùbá land ó pọ̀. Irú nǹkan tó wà ń bẹ̀ tí àwọn èèyàn ń gbádùn ẹ̀ ó pọ̀ bàjẹ́. Ohun ò ní jẹ́ kẹ́yìn mọ̀.
Okay, kò sépo. Kò sépo. Kò dẹ̀ sí iná. Generator ni ó tàn. Ó lè ra epo báwo ni ó pé 8,000 kó gbé ẹ di ọjọ́ kejì. Ó lè ra epo 8,000 kó gbé ẹ di ọjọ́ kejì. Ó tó bẹ́ẹ̀. Ẹ wo bó jọ fi yà jẹ wọ́n. Ó fi yà jẹ wọ́n kò dẹ̀ tiẹ̀ kókó fún wọn. Ṣé ó rò wípé ó máa múná lọ nílé olówó ni? Ṣé Victoria àbí Banana Island àbí Banana kọ́lẹ̀ ń pè? Banana Island. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n máa múná lọ ni? Tó ní generator bẹ́ẹ̀ standby ni. Gbogbo nǹkan báyìí standby bẹ́ẹ̀ ni. Ṣé okay ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Ṣé Tinubu lè máa délé ẹ̀ tó máa múná lọ tó máa wà ní òkùnkùn? Ẹ̀yin tẹ́ ẹ gbọ́n wọ̀nyí Ọlọ́run ó máa ṣe o. Ṣé ilé Tinubu ló máa lọ? Ẹ gbọ́ mi dáadáa o. Ni ó máa múná lọ generator tó wà ń bẹ̀ báyìí standby ni. Tí inú ẹ̀ bá ti ṣẹ́jú báyìí generator máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Àmọ́ èyí tó lè jẹ́ pé ẹ tí jẹun yó Indomie ló máa ń tà àbí minerals kó tó rówó kó tó tọ́jú àwọn ọmọ yín. Tó dẹ̀ jẹ́ pé ẹ tún kówó ẹ tún kó sí báǹkì. Ọlọ́run má jẹ́ kí ẹlòmíì business ẹ̀ pàápàá ní at this time kó collapse. Nítorí pé ìyà tó fi ń jẹ yín ni now. Ìyà tó fi ń jẹ yín ni ó ti pọ̀ jù. Tó bá pè kó sí ó sọ pé Èkó easy. Tó ń bèrè owó láti fi jẹun. Tó bá ṣèdè owó sí òun pàápàá wọn lè rí gbà. Ọlọ́run ló máa ń dájọ́ afẹ́yín pẹ́ràn. Ọlọ́run òun ló máa ń dájọ́ afẹ́yín pẹ́ràn. Mi ò ní nǹkan kan láti sọ fún yín. Mo kàn ń bọ́ awareness mo mú wá fún yín lónìí ni. Àmọ́ tó bá yá mo sọ fún yín mo ní tó bá yá láti yàgbẹ́ fúra là. Many things happen. Tí ò gbọ́dọ̀ happen sí citizen wọn. Ọlọ́run mi ò lè parọ́ fún yín. Many things don't happen. Tí ò gbọ́dọ̀ happen for citizen. But it happen for that Nigeria. Kí ló mú àwọn èèyàn? Ṣé di àwọn èèyàn tó mú èèyàn tó pa tó gé orí ẹ̀ tó kun ẹran ẹ̀? Jẹ́ kí sọ nǹkan fún ẹ. Ṣé o rò pé ẹni lè jẹ èèyàn? Ó lè ṣe èèyàn kó jẹ. Ẹ mọ̀ ẹni tó wo èèyàn tó gé orí ẹ̀ tó dẹ̀ gbé ọ̀bẹ tó kún gbogbo ara ẹ̀. Ẹni yẹn máa jẹ èèyàn. Òótọ́ ni mo sọ fún yín. Kí ló fà tó ń ṣe bẹ́ẹ̀? Wọ́n fẹ́ di olówó. Àwọn yahoo wọ́n máa pè wọ́n pé yahoo ni. Ṣé o rò pé gbogbo ló jẹ́ yahoo ni? Ẹ kàn gbé ọ̀rọ̀ yahoo ẹ gbé sórí pé àwọn ọmọ yahoo ni. Àwọn ọmọ kìnní kan ni ó ń gun mọ́tò tó dá, ó ń náwó, ó ń ṣe gbá kan, ó ń ṣe àwo kan. Ṣé rí àwọn àgbàlagbà máa ń pòwe kan wípé ọjọ́ gbogbo ni tí ó lè, ọjọ́ kan ni tó ń kan. Ọlọ́run, ọjọ́ gbogbo ni tí ó lè, ọjọ́ kan ni tó ń kan. So nígbà tí ọwọ́ bá tẹ̀ wọ́n, wọ́n á sọ pé àwọn òṣèré àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àmọ́ tí ọwọ́ bá tẹ̀ wọ́n tán wọn ò ní mọ̀ nǹkan tó máa ṣe. Ẹ jọ ẹ̀yin tèmi ní diaspora yìí àti ẹ̀yin tèmi ní Nàìjíríà káàkiri àgbálá ayé tó fẹ́ wo fídíò yìí, mo fẹ́ wí pé kẹ́ ẹ ronú wò. Let me tell you something. Buhari kò plan something good for you. Òótọ́ ni mo sọ fún yín, Buhari kò plan anything good for you. All the government and all the thing you want to do, they don't plan something good for nobody. Trust me. Mo sọ̀rọ̀ kan ní ọjọ́ kìíní àná nítorí pé tó bá yá màá tún lọ sí YouTube màá lọ gbé rẹ̀ jáde síta tí mo sọ pé Tinubu máa jó lọ mò ń wọ ẹ̀yìn rẹ̀ ni. Abiola ṣèjú báyìí lọ. Abiola mo wà náà tó campaign for Abiola now. But kí ni wọ́n ṣe fún? Wọ́n pa gbẹ̀yìn ni now. Bàbá oní bàbá tó ń dùn wípé kí ìlú kó dáa, wọ́n pa gbẹ̀yìn ni. Ẹni tó máa jà tó máa dùn wípé ìlú Nàìjíríà yẹn kó dáa tí ò bá ṣọ́ra wọn á pa ni. Tinubu he can't do anything because don't get it French. Tinubu ò ní agbára láti ṣe ohun tó lè ṣe. Ó lè ní ìwà tó dá o, ó lè ní nǹkan tó máa ṣe o.
but kò ní agbára láti ṣe. Kò sí ẹnikẹ́ni tó mọ̀ ó ṣeéṣe kó lè gbé bátìrì ló ń lò. Because bàbá ní bàbá kò health ẹ̀ wà okay. Health ẹ̀ wà okay now. Why you people just want to push this man to go and kill? Ẹ máa wo nígbà tó máa sọ pé ó máa wọlé ẹ máa rí nǹkan tó lè jẹ́ pé àwọn Fúlàní máa ṣe fún un. Tẹ́ ẹ̀ náà pàápàá báwo bó ṣe máa ń ṣe ń pa mí pàápàá báyìí ẹ máa rí pé ó ti rẹ̀ wọ́n ó ti rẹ̀ bàbá yẹn. The way tí ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ citizen Nàìjíríà tó máa dìde láti sọ pé kí nǹkan báyìí ẹ fẹ́ ẹ̀ ń sọ lẹ́nu àwọn tó nígbà wọn nígbà because they no place they are going. Ọmọ bí tó ń lọ. Ọmọ bí tó ń lọ n ò dẹ̀ ní jáwọ́ never n ò ní jáwọ́. N ò ní jáwọ́ báyìí okay báwo ló ti fẹ́ jáwọ́. Báwo ló fẹ́ jáwọ́ ẹ sọ òtítọ́ ọ̀rọ̀. Báwo ló ti fẹ́ jáwọ́. Bí Tinubu bá wọlé lọ́la àwọn Fúlàní ló máa pa. Bí ẹ bá dẹ̀ ṣọ́ra pàápàá báyìí àwọn àmì máa gbàjọba mọ́ lọ́wọ́. Ẹ gbà bẹ́ẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀. Nígbà yá Abíọ́lá ṣé àmì ò gbà. Mo ní àmì ni ọ̀rẹ́ náà tó sọ kó lọ sí London àwọn àgbàjọba lẹ̀ fún. Nígbà tó dé ṣe oníjọba gbà ẹ̀wọ̀n yìí ló gbà. So ẹ má tọ̀ra yín kẹ́ ẹ sọ wípé bọ́yá pé bàbá Tinubu o kìíní kan o ńgbà kan ni àwo kan ni. Ẹ má tọ̀ra yín. Ẹ kàn tọ̀ra yín ni o. Ẹ má tẹ̀lé o ẹ tẹ̀lé. Nítorí pé tẹ́ ẹ bá tẹ̀lé èèyàn kan títí tẹ́ ẹ lọ tẹ̀lé ẹ tẹ́ lọ pàdánù ẹ ní kúrò lẹ́yìn ẹ. Ẹ má tẹ̀lé lọ kẹ́ lọ pàdánù. Àwọn ọmọ ẹ̀ ìyàwó ẹ̀ àwọn ọmọ ó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe dáadáa fún wa o. Ẹni tí ẹ mọ̀ pé health ẹ̀ ò dá number one. Ẹni tí ẹ mọ̀ wípé ó ti dàgbà two. Ẹ wọjọ́ orí ẹni báwo ni Nàìjíríà pàápàá orí yín ò pé náà. Báwo ni Nàìjíríà pàápàá orí wọn ò pé náà. Bí orí wọn ò bá pé at least ẹni tó máa mú wípé òkè náà ẹ jẹ́ kẹ́ni tó jẹ́ president fún wa ó máa jẹ́ ẹni tó lè gbé ọjọ́ orí ẹ̀ tó bá kọjá 40 or 50 jẹ́ kán dànù. Tó bá kọjá 40 or 50 kán dànù kán má mú. Ntí ò pé wà nígbà olówó báwo ló jẹ́ máa pé wà nígbà tálíkà. Mo ní pé owó lásán ni wọ́n ti change Buhari change mọ́ ẹ lára tí ẹ wá ń sọ kinní kan tẹ́ ẹ sọ gbá kan ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì burúkú wọ̀nyí ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tó lè ṣe kinní kan wọ̀nyí. Àwọn míì dẹ̀ ní owó yẹn bẹ́ẹ̀ ó ní owó ní báńkì tó rẹ̀ gbé billions ni. Ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí transfer nǹkan díẹ̀díẹ̀ kó nílùú. Ó bẹ̀rẹ̀ transfer díẹ̀díẹ̀ kó nílùú. Á máa transfer ìtàn. So ẹ̀yin tẹ́ ẹ̀ bá nídìí owó yín tó wà ń bẹ̀ tó fi ń ṣe business ẹ̀ ní owó yín gbà. Ebi á wá bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Ebi á pa yín tó lè jẹ́ wípé wàláì ẹ máa ìtọ̀ tẹ́ ìtọ̀ pàápàá ẹ máa fẹ́ mú. Òótọ́ ni mo sọ fún ìdí ni wípé ohun tẹ́ ẹ tọ́jú tẹ́ ẹ sọ pé ẹ máa fi jẹun wọ́n ti gbé gbogbo wọ́n ti transfer kó ń bẹ̀. Owó yẹn wọ́n tún ti bẹ̀rẹ̀ sí store sílé mo sọ fún ẹ. Ó ní owó yẹn ò sí ní báǹkì àbí bẹ́ẹ̀ kọ́. Tẹ́lẹ̀ báyìí ó ní 500 naira. Nísìnyí ó ti di 1000 tó bá máa bá ẹ gbà ní kìnní kan bá bá ẹ gbà 1000 ni. But okay now ní jọ́mìnì ló fẹ́ gbé yẹn gbà. Ṣé olówó tó lówó gidi ní Nàìjíríà? Ṣé tó bá fẹ́ gbowó? Ṣé ó máa ránṣẹ́ sí èèyàn pé òkè lọ fún mi lówó yìí? Phone call ni bank manager. Okay, I need 100 million. Nínú 100 million by bank manager ó lè gba èlò, ó lè gba 1 million bẹ́ẹ̀. Àsìkò tí àwọn bank manager máa lówó àsìkò ẹ̀ lóde yìí. Tí ẹ bá mọ̀ àṣírí ni mo tún fún yín. Àwọn èèyàn ní lọ sí báǹkì. Mọ́tò tó ń kó owó yẹn wá ó ń kó jáde ni, ó ń kó lọ bá wọn lé ni. Ọdún mẹ́rin lẹ fẹ́ ṣe yẹn gbà ẹ̀yin Yorùbá nígbà ó lẹ máa gbọ́ná. Nígbà ó lẹ máa gbọ́n, nígbà ó lẹ máa jẹ́ èèyàn. Nígbà ó ló máa ẹ máa ní nǹkan tó lè jẹ́ pé tí tẹ́ fẹ́ ní lọ́wọ́ Ọlọ́run má jẹ́ kú sí ìyà yìí. Ẹ ní kú sí ìyà yìí. Àmọ́ ẹni tó sẹ́tì ìyà yìí fún yín, mo sọ fún yín, ọmọ iná máa jẹnu ìyà yìí tó bá yá. But ẹ jẹ́ kí sọ nǹkan fún yín o. Ẹ jẹ́ kó rí everybody yín kó pé kẹ́mọ̀ bí tẹ́ ń lọ, kẹ́mọ̀ bí tẹ́ ti ń bọ̀. Òrìṣà tí ò bá ní gbèmí fi mi sí bó ṣe bá mi.
èmi mo ti sọ tèmi fún yín náà o bàbá confam international mo ti sọ fún yín tó bá àwọn ìkẹ́ gbọ́ tó bá àwọn ìkẹ́ má gbọ́ àmọ́ tó bá dọjọ́ ọ̀la ẹ sọ pé bàbá confam ó sọ ìlú wọ̀rọ̀ báwọn yìí ẹ ṣé ẹ̀yin tèmi ní diaspora God bless you all. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro